àtẹ bá ṣẹ́kù Al-Qur'ani ni mo mú dání ọ̀nà dákẹ́ níbi tó ọ̀nà tó ọ̀bá dákẹ́ èmi ó wà orí àjọ wa pàdé má bí ọ̀dà kí mú tẹ̀sùbá dání jọ́nà kan sọ pé irọ́ lásán Yorùbá lẹ́fù tó ọba tó padà sọ Yorùbá lẹ́fù láyé mi ò rí tẹ́lẹ̀ mi ò tí dé fèsì tẹ̀sùbá àti àmì irọ́ lásán yóò kú òlọ́rùn ń tà fi tọrọ kọ́lọ̀wọ́ jẹ́ ọdẹ nù ń láti fi dájẹ̀ mọ́ mùsùlùmí dúró bí ọ̀ ń tó lọ tilẹ̀ lágbáwá dé tán sọ pé irọ́ lásán ọjẹ́ dákẹ́ ẹnu ẹ kọ́ má bàa gbọ́rọ̀ tó gbọ́rí pẹ̀lú gòtẹ́ gbéṣẹ́ nu bí tẹ yẹ. ẹ lọ jòkó ara yín jẹ́ ọ̀dọ̀ ẹ̀yin lẹ́ mú mi máa làágùn tí mo fi pariwo báyìí ntí mò ń gbọ́ àti tí mò ń rí ẹ̀ ní mọ̀ ń pa ẹ̀ náà ẹ fèsì ọ̀nà kan tẹ́ ẹ mọ̀ lódodo ẹ mọ kéwú níwọ̀n bá díẹ̀ náà torí pé ẹ lọlẹ̀ lárúbáwá àmọ́ kẹ́mọ̀ á ṣàṣe sá Yorùbá kìíní kan bó ni wọ́n máa ń pè ẹ́ Yorùbá kìíní kan ní ma ẹ́ Yorùbá lẹ́fù yóò dà fún ọ Yorùbá lẹ́fù irọ́ kí ló gbé sọ́run Yorùbá lẹ́fù Yorùbá lẹ́fù irọ́ lásán ọjọ́ dákẹ́ ẹnu ẹ kọ́ má bàa gbọ́rọ̀ tó gbọ́rí pẹ̀lú gòtẹ́ gbéṣẹ́ nu bí tẹ yẹ ẹ jẹ́ lọ dákẹ́ kí ní jẹ́ Yorùbá lẹ́fù ẹ̀yin ma lẹ́fù táwọn bá sọ Yorùbá kalẹ̀ kọ́ tó tilẹ̀ lárúbáwá dé sọ́ọ̀dì níbi dé sí tàbí tó ní tẹ̀síwá lọ́rùn yẹn tí wọ́n ń ṣe ẹyọ kúrò lọ́rùn irọ́ lásán Yorùbá lẹ́fù tẹ̀síwá àti ànírọ́ lásán jájọ pàdé kájọ fi tẹ̀síwá ànátọ́ ní owó àti jàlámí àtẹ ìbá ṣẹ́kù Al-Qur'ani ni mo mú dání àti gójú rẹ̀ àti jàlámí ọ̀run rẹ̀ àtàgbádá rẹ̀ tó ọba ṣẹ́kù mi ò rí tẹ́lẹ̀ mi ò tí dé fèsì tẹ̀síwá àti àmì irọ́ lásán yóò kú òlọ́rùn ń tà fi tọrọ kọ́lọ̀wọ́ jẹ́ ọdẹ nù ń láti fi dájẹ̀ mọ́ mùsùlùmí dúró bí ọ̀ ń tó lọ tilẹ̀ lágbáwá dé tán sọ pé irọ́ lásán kọ́ ọ̀nà dákẹ́ níbi tó ọ̀nà tó ọba dákẹ́ èmi ó wà orí àjọ wa pàdé má bí ọ̀dà kí mú tẹ̀sùbá dání jọ́nà kan sọ pé irọ́ lásán Yorùbá lẹ́fù tó ọba tó padà sọ Yorùbá lẹ́fù láyé ilẹ̀ yìí ni wọ́n ti rọ tẹ́sùbí ní ìṣẹ́bá àwọn láti Saudi ẹ dákẹ́ pẹ̀lú tẹ́ ẹ bá mọ̀ mi ò fẹ́ ta kàfá kankan àmẹ́ ń bá a bọ̀ mo dẹ̀ ti sọ náà wallahi ìjọ tí ń bá jáde tán ẹ̀ lé dúró aqsamtu bi rabbil Kaaba mo fi tító bí Ọlọ́run bàbá ẹ̀ lé dúró ẹ̀yin tẹ́ ẹ̀ ní bíbí ẹ̀yin tẹ́ ẹ̀ láàfáà tó yanjú ẹ̀yin tí mo tọrọ lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ìnáwó yàtì ọ̀rọ̀ tẹ́sí wá jọ̀rọ̀ yẹ̀yẹ́ tẹ́ wá sọ di awẹ́wà wọ́n wá ń plé kìíní yẹn kiri orú òní ni mo tó rí wọ́n wá ń plé rẹ̀ kiri gbogbo àti òní kan ṣe yíyọ́ lọ́rùn Yorùbá lẹ́fù irọ́ lásán tẹ̀sùbá àti a ń ta wàrásà àkábìrà mi ní àkábìrì tábà ní àlọ́ sọ̀tà tẹ̀sùbí sí ẹ̀mọ iye ọdún tó ti bẹ̀rẹ̀ kí wọ́n ẹ sọ̀tà tẹ̀sùbá níjọ́ tó dénú Islam káwá sọ tí wọ́n fi tẹ̀sùbá ṣe táwọn sì já wọn bàbá àti a àwọn abéèrè kí làwọn bàbá àti fi kéwù sí kájọ sọ àwọn bàbá àti àti wọn fi tẹ̀sùbá ṣe wà láì bá gbogbo lẹ́yìn Yorùbá ni làwòláhùn máa ń kúbi dàláhà àpọ̀ ìbàdàtì nítorí bàbá ń bá lánàá yìí máa ṣe nǹkan tó kéré ọ̀rọ̀ Yorùbá lẹ̀ fún wọn kọ́ ntí wọ́n bá ntí wọ́n máa lé mọ́ ni ntí wọ́n bá mà lágbàgà wọ́n mà la ilaha illallah téèyàn ṣe Allahu akbar báyìí mọ́sálásí tó sì já sálì kìámà àwọn aláwo bú wọ́n lá ní kẹ́ mọ́ sí mọ́sálásí ẹ̀dẹ̀ sí nígbà tẹ́ ẹ bá sì jáde mọ́ n ò sì jáde mọ́ téèyàn máa ma gbé omi àlùwàlá kalẹ̀ báyìí nígbà tó sì dé wọ́n sì bu ògùn sí bàbá ò sì mọ̀ wọ́n sì fi pawọ́ wọ́n gbogbo bí táyà àlùwàlá máa dé ni wọ́n ti bó bàbá ń bó lọ pàdé ọlọ́mọ ẹ̀ kí ni wọ́n sọ bí mọ́tà fi jáde láyé njọ́ náà mà làwọn bàbá wa gbé tẹ̀sùbá dé tí wọ́n fi fèsì gbogbo aláwùjọ náà tọ́lọ̀ ń fi pa wọ́n rẹ́ tó fi wá wọ ìlú fáwa lónìí iṣẹ́ àná ló rọ̀ lóòní o kì í ṣe iṣẹ́ tí a o tó bá jẹ́ pé bí rírọ̀ láti bẹ̀rẹ̀ àní báṣẹ́ débi tá a bá ṣe torí jàlá àmọ̀ jáde àní ṣàṣeyọrí àtúnráyè kọ́ ọmọ nké níbo gbogbo tí òkè ńlá náà bàbá ń kó láwà níbo lórí ẹwé ó yẹ ká lọ ogun ni wọ́n jà tí wọ́n kú òlékè omi òrí kéwké njọ́ da ìdílé tí wọ́n ní tírádà kéwì bá gbé orí alẹ́ yìí àlùbáríkà tí wọ́n bá kó òlékè ló ṣiṣẹ́ lára wọn ní kéwò fi pọ̀
innahum yakiduna kaida.